òṣèlú PDP nípínlẹ̀ Èkó àsìkò tẹ̀sí látìgbà tí ẹ ti kúrò nínú ẹgbẹ́ yẹn gẹ́gẹ́ bí alága ṣe ló dàbẹ̀ ni pé ẹgbẹ́ náà ò èdè ò yẹra mọ́ látìgbà náà kí ni gẹ́gẹ́ bí ẹni tó ti wà nínú ẹgbẹ́ náà tẹ́lẹ̀ kí ni ẹ rò pé ó lè jẹ́ kí omi ẹgbẹ́ òṣèlú PDP tòrò nípínlẹ̀ Èkó ìyẹn ìkíní ìkejì ni pé níbo ni ẹgbẹ́ Conscience Forum níbo náà fìdí jókòó sí ní lásìkò tá à ń sọ lásìkò yìí níbo ni ẹgbẹ́ Conscience Forum níbo náà fìdí jókòó sí ṣé wọ́n wà lórí ọwọ́ wọn ni àbí inú ẹgbẹ́ òṣèlú wo náà wà ìyẹn ni ti òṣèlú yẹn bóyá kẹ́ kọ́kọ́ dárú kẹ́ kọ́kọ́ fèsì sí yẹn sá. ṣeré ẹ máa ń tẹnumọ́ fún yín pé ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú kò ṣe pàtàkì níwájú èmi tó bá tún mọ́tò ẹ ṣe tó fẹ́ jìn tó dáa sí tó kùn lọ́dà tó dáa tó ṣe síìtì ẹ̀ tó dáa tó ní àkànlẹ̀ tó dáa wàá rí pásẹ́njà àádẹ́gbẹ́ wọn tóbi tán máa gbé tó fẹ́ lọ láì dákú sọ́nà bí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ṣe jẹ́ nìyẹn. PDP ṣe dáadáa o kò ṣe dáadáa o àsàmà kò sí tó kàn tó pẹ̀lú ọba àwọn mi ọba scrap wọn pàápàá àníkílẹ̀ Nàìjíríà dáa àníkílẹ̀ Yorùbá dáa kí ló kàn mí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú kí ló kàn mí pẹ̀lú ẹgbẹ́ òṣèlú wọn ò jókòó dúdú ẹgbẹ́ òṣèlú ní ọ̀rọ̀ attach importance mọ́ kọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan ní ọ̀rọ̀ attach importance ṣáàbà àwọn èèyàn tó dáa tó máa ṣàdá tó máa ṣàṣojú wa tó bá àwọn èèyàn gidi tó máa ṣe ààrẹ wa nǹkan tó ṣe pàtàkì fún mi. ṣùgbọ́n tó bá pè é lé ní pé tí bóyá aṣíwájú bá pè é lé ní àbí gómìnà Sanwó-Olú bá pè é lé ní pé àwọn fẹ́ kí ẹ darapọ̀ mọ́ àwọn ọmọ ipa takuntakun tẹ́ ti kó nípìnlẹ̀ Èkó àti nínú ẹgbẹ́ òṣèlú àti nínú ẹgbẹ́ Afẹ́nifẹ́re táwọn bá fẹ́ àwọn fẹ́ kí ẹ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC lónìí. nínú APC kọ́ ni mo ti kọ́ àwọn ọmọ Conscience Forum tó lọ ṣe election pé kẹ́ ẹ padà síbẹ̀. láti wá ṣe kí ni ohun torí tó bá sọrí ẹ jẹ́ kó yé yín kò sí ìlú làwa wà fún tá bá ní advice tá máa fún wọn tá bá ní contribution tá máa kò di dandan kó bá padà síbẹ̀. tó bá pinnu láti wá ṣèjọba ńkọ́ pé wá ṣèjọba pẹ̀lú àwọn káwọn jọ sí. appointment mínísítà bí ẹrú òkú wá bẹ́ẹ̀. fún wọn lọ́mọ tó máa lọ ṣe ni. àkílódé sà ilẹ̀ Yorùbá ló jẹ́ lógún Nàìjíríà ló jẹ́ lógún sà. ètò orí ẹ̀ la ṣe ń láti máa bójútó gbogbo ẹ̀ kì í ṣe pé kémi lọ jókòó sójú kan. so báyìí ṣe ẹ̀ wá pò pé bí a ti ẹ̀ fún mi ní kíní kan àbí nǹkan kan báyìí. Ọlọ́run má jẹ́. níbo ni Conscience Forum wà nísinsìnyí. tó bá wo platform Conscience Forum CNPP wà ń bẹ̀ Labour Party wà ń bẹ̀ APC wà ń bẹ̀ PDP wà ń bẹ̀ gbogbo ẹgbẹ́ ni ó wà nínú Conscience Forum. Conscience Forum association àwọn èèyàn kan ni ebi ẹgbẹ́ kan ni ó gbé yín déwájú mi jẹ́ gbogbo yín nínú ẹgbẹ́ òṣèlú kan náà lẹ́jọ́ wà ní kí wàá ló dé tẹ́wàá oníròyìn òṣèlú ìrọ̀lẹ́ ń pa àwọn gan lórí olóṣèlú. àwọn kan lórí olóṣèlú àwọn béèrè tẹ́ ń béèrè lọ́wọ́ wa ó ti fi hàn pé òṣèlú pọ́nbélé ni. ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ọrọ̀ ajé tó mẹ́ẹ̀ bàbá nǹkan ò fara rọ o kì í sí ẹ̀ṣẹ̀ ní ìsìn ló bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ ó ṣe díẹ̀ ẹ wo owó lẹ́wà ò níyì mọ́ tẹ bá dínkù tọ́ níbẹ̀ yẹn kò dàbí tẹ́lẹ̀ mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náírà náà máa ń pariwo ní ìsìn kò rí bẹ́ẹ̀ mọ́ nǹkan ò fara rọ mọ́ tẹ bá kówó kékeré dání báyìí sìn kẹ tó dìbí kẹ tó là ó ti tán àwọn tó sì mọ̀ ń pa ọrọ̀ ajé sọ pé èdè díẹ̀ ní pé bóyá nítorí pé nǹkan tá à ń jẹ nǹkan tá à ń lò àti àwọn nǹkan wa à ń fún wọn wọlé ó ti pọ̀ jù látòkè òkun ọ̀nà owó lálẹ́ gbà wọ́n sọ̀rọ̀ ń pa iṣẹ́ ọ̀gbìn ilẹ̀ Yorùbá ń bíbá àkókò ẹ̀ bí àwọn Haúsá tá à ń sọ náà ẹni tó bá sì ń fúnni lóúnjẹ ó lágbára lórí ẹni ọ̀nà owó lálẹ́ gbà níbo lálẹ́ bá dé. ọ̀pẹ̀ nǹkan tó máa ń dùn mí fẹ́yìn ọmọ Yorùbá wa ni ṣọ́kọ́ ń bá ọjà ni àbádà ń bá ẹja lẹ́yìn wá sọ pé àwọn kan bẹ́ẹ̀ náà lọ sọ̀rọ̀ màálù
màálù wa ń Badagry á tó kọjá láàrin yìí sí ó máa wá bíbá yìí sí àṣẹ ti ń rí o ẹ ti rí ilẹ̀ àti níbi méjì mẹ́ta. àbá kí ló dé kì í ṣe ẹran ló wà lára ẹ̀ ní ṣẹ́jà ni kí wọ́n ní wàhálà tí ilé múra tẹ́ bá sọ pé ẹ̀ ṣe ẹ máa jẹ̀jà lọ ní. ìbéèrè mi ni wípé irú èmi tí mo jókòó yà pẹ̀lẹ́ mi náà mo lóko tèmi tèmi náà mo fà. ẹ̀kọ́ lè jà wọ́n lóko. ìbéèrè tèmi wá ní tọ́ náwó lálẹ́ gbà àwọn tó ń ṣe lọ́hùn yẹn pọ̀ ju àwa tá a wà ń bíbà yìí lọ. gbogbo solution náà ló ń sọ yìí ó dẹ̀ tún padà sẹ́yìn. ẹ má ẹ̀yin àgbàlagbà lẹ́yìn lẹ́ máa lè tọ́ka fún wa ẹ wò níjọ́sí lọ́jọ́ kan wọ́n ní wọn ọ̀kátà wa mọ́ láti ilẹ̀ Haúsá wàhálà àtàwá dìrò bù wọn ni àwa náà láta nílẹ̀ Yorùbá kí ni ó ṣẹlẹ̀ gan bàbá ọ̀nà owó lálẹ́ gbà ẹ̀dùn àwọn àṣà. àní kò sẹ́ni tí ò mọ ibi tó bèrè nígbà bímọ ẹ tó ní wá ẹni kan wọ̀ sí kárì kápọ̀ yíyẹ ló yẹ ni lẹ́bàdà yìí náà bá ṣe àgbẹ̀ níwọ̀n ìdajì nǹkan tí mo jẹ́ nu lé ìmọ̀ gbìn kò ń ṣe sí oko nìkan ó wà bí inú ọgbà yìí nínú bí náà. bẹ́ẹ̀ ni tẹ bá fẹ́ rí a lọ fi pè é tẹ bá mú ilẹ̀ níbi igi yẹn débí báyìí láti bí báyìí débẹ̀ yẹn náà ó ti tó gbogbo yín lẹ ní lẹ́kùnlé yín ibi tẹ́mi fi ń gbin nǹkan tó wò jẹ kò tó dájí nǹkan tí mo nà sílẹ̀ fún yín igi ọ̀gẹ̀dẹ̀ 3 ló wà nú ẹ̀ tó ń gbèrú sí tó jẹ́ pé tó bá gé ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan á tó yìí màálù ló ń kájá lọ yẹn gbogbo ògbẹ́ ẹ̀ ní màní ọ̀wá gbogbo ewédú tá à ń jẹ ibẹ̀ ni gúre tá à ń jẹ ibẹ̀ ni ewúro tá à ń jẹ ibẹ̀ ni ó kì í ṣe pé ó wà níbí yìí ẹ̀yìn yín bíbá yìí nìyẹn ní kékeré ta kò fi ṣe bí small garden tàbí decorate ilé tó fún wa ló jẹjẹ màá mú yín káàkiri gbogbo ọgbà èyí tẹ jókòó tì máńgò ni ó dùn bí kẹtó ṣẹ́jú pẹ́ǹsì 2 mẹ́ta máa ti jábọ́ lé yín lórí èyí tó wà lẹ́yìn yín yẹn guava ni èyí tó tẹ̀lé ọ̀gẹ̀dẹ̀ nìyẹn náà ẹnì ṣọlá òun yẹn ṣàwá ṣọ́ọ̀pù ló dúró yẹn èyí tó wà lọ́ọ̀kún ẹ̀ tẹ bá rí àwọn lemon tó wà ń bẹ̀ tó tó yìí kòkó igi kòkó lẹ̀ ń wò lórí rúùfù pupa yẹn igi kòkó nìyẹn mi kì í ra kọfí kòkó tó bá harvest kòkó ẹyọ kan yẹn afro bá bíi 10 ká máa process ẹ̀ òun ni à ń mu nílé kó tó tán ìbí ìtútù rẹ́dì à ń fi mílìkì mú igi àgbọn ló tó yẹn àgbọn la fi ń ṣe mílìkì wa wọ́n bá ti gé àgbọn àti process ẹ̀ a ti ṣe sínú kékèké ó ti kúnnú freezer rẹpẹtẹ á ti gan la fi mu tíì à ń fowó ra ṣúgà date palm date fruit òun là wà ń lò gẹ́gẹ́ bí ṣúgà ẹ̀ tó bá dẹ̀ tún mọ èyí tí yóò bá tó lò ẹ mọ èso tá à ń pè ní àgbáyún àgbáyún tí ò ju kọ́ọ̀pù kan yìí lọ ó tó yín lò fún láti máa fi sweeten tíì yín kọfí yín fódìdí oṣù 6 tẹ́wọ́n bá ká tó di dandan kẹ́náwó ni tẹ̀bí wá dọ́là káàkiri ẹ̀ tó lè jẹun púpọ̀ tàbá níka à ṣí wọn lójú à ṣí wọn létí tó bá gbọ́ ni o tó bá sọ pé kíní kan òde òní kíní kan òde àná nígbà tí làákàyè ti kù tó sọ pé kíní kan òde òní à ń sọ nature power à ń sọ kíní kan òde òní kíní kan òde àná tó fi para wọn àwọn òyìnbó ń sunkún wọ́n ń wò yín wọ́n òyìnbó ń envy yín òyìnbó wọ́n ń envy yín lọ́wọ́lọ́wọ́ nítorí àìmọye àrùn ni ò lágbára lórí dúdú tó dẹ̀ ń pa àwọn bíi yànmùyánmú
ọ̀làjú wọ́n ti fi oríṣiríṣi tó fi ń gbin nǹkan wọ́n ti sọ nǹkan tó dáa wọ́n ti sọ di burúkú mọ́ra wọn lọ́wọ́ bó jẹ́ pé wọ́n ti jẹ́ ó dẹ̀ ti change DNA wọn tí ó lè withstand the hardship mọ́ small hardship wọ́n ti kú ẹ̀rọ ọmọ 60 years sí wọn láti máa fi girin kiri títì nígbà títì yín sì ń gbá sọ́kà ẹ gbé bọ́ọ̀lù sórí fíìdì fún Ṣẹ́gun Ọdẹ́gbàmí agé yín àgé lulẹ̀ ẹ lè bá sáré bóyá tẹ bá fẹ́ mọ̀ ó ti ju 70 something ní Ṣẹ́gun 71 ìṣe bàbá mi ọmọ 71 lọ́dọ̀ wọn kò léyìn lẹ́nu mọ́ dẹ́ńtọ̀ ló kù tó fi gbogbo ẹ̀ wọ́n ti pààrọ̀ eléyìí so ẹ̀ tí wọ́n fi máa fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀ máa wo àwọn títí wọn ò dáa ẹ̀ máa Ọlọ́run tó ń kẹ́yìn tó ti tó tẹ bá tutọ́ sílẹ̀ àwọn ìbílẹ̀ Yorùbá ní Áfíríkà ẹ mọ̀ yìí ẹ ṣeun sà. iṣẹ́ làwọn màlúù. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.